ẹ bá mi ká lọ àṣírí ọjọ́ bí Solution TV ló ń sọ̀rọ̀. Mo fẹ́ sọ̀rọ̀ nípa manpower yìí lágbára púpọ̀. Ọlọ́run dẹ̀ fàṣẹ sí gan. Ó rìn gan nínú ayé. Ó ní liquid, ó ní powder tí wọ́n bá lè gbìyànjú láti ṣe. Àmọ́ àkọ́kọ́ tó kọ́kọ́ ti fún mi ni pé bá mi share rẹ̀ sí èèyàn ogún. Manpower ni ó yáàyè púpọ̀, ó dẹ̀ balance, ó dẹ̀ gallant. Ẹ má bá mi ká lọ. Kí ni àwọn nǹkan tí a fẹ́ lò fún? Kò dáa kí ìyàwó rẹ̀ ọmọ kọjú sí ọ kí wọ́n máa kọ̀yìn sí. Kò sí ní tó dùn obìnrin jù yún lọ. Kódà obìnrin míì fẹ́ràn kó má jẹun ju kó má ṣe eré lọ. Àmọ́ tá a bá lè tọ́jú ara wa, a bá balance. Mo fẹ́ sọ̀rọ̀ nípa manpower. Olóko ẹ̀sìn, olóko ẹsẹ̀, olóko òbúkọ. Tí a pè olóko ẹ̀sìn la sọ rí. Kí ni tá lọ wá? Ó tún máa ń ṣiṣẹ́ mókógùn gan. Kí ni ẹ lọ bá mi wá? Ẹ lọ bá mi wá bàrà. Ẹ bá mi slice bàrà yìí, ẹ gé kéékèèké. Ẹ bá mi wá bàkà, ẹ wá ìpakún. Ẹ wá àìdán tọ̀rọ̀. Ọ̀tọ̀ ní àìdán o, ọ̀tọ̀ ní àìdán tọ̀rọ̀. Ó yàtọ̀ síra wọn. Ẹ bá mi wá egbò mọ́dùnmọ́rò. Ẹ bá mi wá egbò gbọ̀ngbọ̀n. Ẹ bá mi wá kan bílálà díẹ̀ sí. Ẹ bá mi wá egbò sápó. Ẹ wá ìtànná àsùn. Ẹ wá bá mi wá èèpo pándọ̀rọ̀. Ẹ wá okó oruko, okó agbo, okó esin. Ẹ bá mi wá wọ̀nranwọ̀n. Ẹ bá mi wá dán Cameroon. Bó láti ṣe, nọ́mbà mi ò yí padà 07733449598 33449598 070 plus 07033449598. Àṣírí ọjọ́ bí Solution TV là ń sọ̀rọ̀. Ẹ bá mi share rẹ̀, ẹ bá mi share rẹ̀ gan. Birthday mi ń bọ̀ lọ́nà 11/11 on the 11/11 November 11 ní kọ́lọ̀ ń sọ àjùgbà náà lọ. Gbogbo ẹni tó bá ti plan kó fẹ́ fún wa ní gift, ẹ máa plan rẹ̀ kẹ́lẹ́. Ọlọ́run bóyin láṣìírí. Ẹ bá mi wá ẹ̀rọ alámọ̀ lẹ́yìn ìgbà náà. Ẹ bá mi wá ewé ẹ̀mí ilẹ̀. Ẹ̀yọ̀. Ẹ̀rọ alámọ̀ àti ewé ẹ̀mí ilẹ̀ ẹ gún lọ́tọ̀ ni. Gbogbo èyí tá a kọ́kọ́ dá kọ síwájú ni ẹ kì sínú 5 liters ni. Pẹ̀lú ó tún wá ní egbò aka, egbò guava, egbò yeye. Ẹ bá mi wá gbó nǹkan ni. Tá a bá ṣe tán, ó ní powder tá a ti sọ́dì. Ẹ wá bá mi rẹ́ lágbo. After 24 hours, kẹ́ni náà máa mú. Èyí tá a wá gúnmọ̀ọ́sẹ̀ ẹ̀rọ alámọ̀ àti ẹ̀mí ilẹ̀ tá a gúnmọ̀ọ́sẹ̀ yìí, kẹ́ni náà máa fi fọ nǹkan ọmọkùnrin rẹ̀ síwájú. Tó bá ti mu àgbo nì, máa fi ọṣẹ nì fọ nǹkan ọmọkùnrin rẹ̀ síwájú. Pẹ̀lú ògo Ọlọ́run, inshallah bíkátọ́lá ìtàlá, ó dúpẹ́ fún Ọlọ́run. The more you share, the more you gain. Àṣírí ọjọ́ bí Solution TV ló ń sọ̀rọ̀. Bá mi share rẹ̀, bá mi share rẹ̀, bá mi share rẹ̀. Àṣírí ọjọ́ bí Solution TV ló ń sọ̀rọ̀. 07033449598. Nọ́mbà mi ò yí padà o. Nọ́mbà ẹ̀yọ̀ kan tí mo lò ní WhatsApp only. Please, WhatsApp call, WhatsApp message. WhatsApp call, WhatsApp message. WhatsApp call, WhatsApp message. WhatsApp only nìkan. Ẹ jọ̀ọ́ 07033449598. The more you share, the more you gain.